Oriyomi ó jẹ́ ọ̀tá orílẹ̀-èdè Yorùbá àbí ọmọ Yorùbá àbí ìdílé ọmọ Yorùbá. That is what I heard. That is what I saw. How? Wọ́n ní pé nígbà tí Seyi Makinde ń wó ilé, wọ́n ní Oriyomi Hamzat, wọ́n ní kò sọ̀rọ̀, wọ́n ní kò jà. Wọ́n ní ó ń wó shop, wọ́n ní Seyi Makinde, okay, wọ́n ní Seyi Makinde wó shops ní gate. Wọ́n tẹ̀ tún wó nígbà gígan. Wọ́n ní Oriyomi Hamzat ò sọ̀rọ̀. Kí ni nǹkan táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gan? Kí ni nǹkan tá a fẹ́ gangan lọ́wọ́ àwọn tí à ń yàn sípò? Kí ni nǹkan tá a fẹ́? Gbogbo wa la mọ̀ wípé okay, Seyi Makinde is Oriyomi's man. Oriyomi is Seyi Makinde's man. Not bad. But ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. Mi ò lọ síbi ìfẹ́ wọn. Mi ò lọ síbi tí nǹkan tí ìfẹ́ wọn tó lè ṣe fúnra wọn. Mi ò lọ sí nǹkan tó lè jọ dáàbòbò fúnra wọn. Gbogbo wa náà la máa ń dáàbòbò àwọn tá a bá fẹ́ràn tó bá jẹ́ tiwa. Tí èèyàn bá jẹ́ blogger gan tàbí ó jẹ́ speaker, tí ẹnìkan bá jẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ tó wọnú ẹbí wọn ṣọ́ṣọ́ṣọ́ tó dẹ̀ rí nǹkan tí ò dá nípa ẹni ẹ tó dẹ̀ wá online tó sọ ọ̀dàlẹ̀ ni ẹ, ìkà ni ẹ, o gbúdọ̀ dáàbòbò ẹni tó jẹ́ ti tiẹ̀ no matter how. Ní online yìí àwọn èèyàn wọ́n ń come out fúnra wọn, àwọn bloggers ń come out fúnra wọn. Mo ti rẹ́ni tó dọ́gbọ́n chat pẹ̀lú mi pẹ̀lú èèyàn tí mo mọ̀ wípé báwo ni story ẹ̀. I sent them back to him or her. Mi ní sọ her, mi ní sọ him. Kí wọ́n lọ bèrè lọ́wọ́ ẹ̀ fúnra ra ẹ̀. Nítorí pé mo mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe. Ojú mi ò fọ́. Even kí ìwà àtẹni ẹkẹ ijó ọ̀tá ọ̀run àti ayé, o gbúdọ̀ dúró níbi wípé kẹ́nìkan wálẹ̀ tàbí káyé kò bàjẹ́. So mi ò ní lọ sínú ìyẹn torí oníkálùkù náà ló ń dáàbòbò ẹni tó bá súnmọ́. Èèyàn lè ṣe mí lóore jàre kí máa gbé ẹni tó ṣe mí lóore yílẹ̀. Kò sẹ́ni tó máa jà fún ìlú tó máa gbé ẹni tó ṣe lóore gan yílẹ̀. Torí nígbà tẹni tó ń jà fún ìlú bá gbé ẹni tó ń ṣe lóore yílẹ̀, inú ìlú á dùn. Ṣùgbọ́n ìlú náà ni ó padà tún sọ wípé nígbà tó ń ṣe lóore ó tún gbé yílẹ̀ nígbà báyìí. Àti wípé gan ẹni tó bá ti ń ṣèyàn lóore, ẹni tó bá ti ń ṣèyàn lóore, Bíbélì gan sọ pé ẹni tá a ṣe lóore tí ò bá ti fi ìmoore hàn tàbí tó bá di àsìkò ìṣòro tí ò lè dúró tí olóore ẹ, ọlọ́ṣà tó kó ẹlẹ́rù lọ ní ẹ, kò ń ṣe bí ọkọ̀ fi wé bí ọlọ́ṣà tó kó ẹlẹ́rù lọ ní ẹ. So kò sí nǹkan tí Alhaji Oriyomi Hamzat tó lè transpire láàrin Alhaji Oriyomi Hamzat àti Governor Seyi Makinde tí mo lè dá sí, nítorí pé èmi máa ń ronú jinlẹ̀ kọjá nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nígbà tí Governor Seyi Makinde ń wọlé ní gate àti gbági, Oriyomi Hamzat ò sọ̀rọ̀. Why? Oriyomi Hamzat ṣe máa sọ̀rọ̀. Torí Oriyomi Hamzat bá sọ̀rọ̀, èmi fúnra mi mo lè takò lábẹ́lẹ̀ pé why? Lóòótọ́ nígbà tá a bá ń tún ìlú ṣe, ẹ jẹ́ kí n sọ fún wa ni mo ṣe ń béèrè wípé ọmọ Nàìjíríà tá a mọ̀ tá a fẹ́ ṣá. A rí Nàìjíríà ò dùn wò, Nàìjíríà ò fine nígbà láyé ìgbà àwọn bàbá wó lọ́wọ́, láyé ìgbà àwọn bàbá wó lọ́wọ́ àwọn Shagari and co, every one of them. Then nígbà tí wọ́n bá fẹ́ travel wá sí inú ìlú kan, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tójú ọ̀nà ṣe. Nígbà yẹn ni wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ṣe bọ́ọ̀mù. Ìgbà yẹn ni bọ́ọ̀mù ojú ọ̀nà ló bẹ̀rẹ̀ Nàìjíríà. Wọ́n á máa ṣe bọ́ọ̀mù so that kán má bàa sáré. Bọ́ọ̀mù yẹn wọ́n tún ní ṣe dáadáa. Àwọn bọ́ọ̀mù yẹn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní wú, ibẹ̀ yẹn á di pothole because ojú títì ibẹ̀ yẹn máa bàjẹ́ àti complain. Bọ́ọ̀mù yẹn máa ga, àwọn arọra máa lọ. Nígbà tí wọ́n bá fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà hàn sí ìta gbangba ayé nígbà yẹn kó tó di pé íńtánẹ́ẹ̀tì fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ tó jẹ́ pé àwa fúnra wa gan là ń gbé fóònù láti táṣìírí Nàìjíríà tí a fi ń jẹ́ kọ́mọ̀ wípé giant of Africa o, ẹnu lásán la fi ń jẹ báyìí o. Wọ́n máa gbé àwọn ibi tó fine nínú ìròyìn ní orí àwọn televisions. Mi ò ní máa dárúkọ televisions because ìyẹn ó tún máa ti lọ against òfin. Ṣùgbọ́n nígbà yẹn àwọn ibi tó fine gbogbo wa la máa ń sọ pé àtọ́ bá ti fẹ́ gbé ibi tó dáa lórílẹ̀‐èdè Nàìjíríà, ibi tó fine ni wọ́n máa ń gbé. Nígbà tí wọ́n fẹ́ tẹ́ òkú bàbá wó lọ́wọ́, wọ́n gbé wọn lọ sí Liberty Stadium níbi tó fine, gbogbo wa la wò lórí television. Ẹni tó bá wò wá sọ pé yes àwọn Nigerians. Ṣùgbọ́n nígbà tí gbogbo àṣírí bẹ̀rẹ̀ sí ní tú, nígbà tójú ńlá, gbogbo wa rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣèjọba
orílẹ̀-èdè Nàìjíríà ó tiẹ̀ ti polúkúmuṣu gbogbo àwọn ibi tá a ti kọ́lé sí tó yẹ kó jẹ́ layout títì ò lè gbabẹ̀ kọjá mọ́ ilé ti gbabẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ títì ló jẹ́ ojú títì tó jẹ́ pé ó yẹ kó jẹ́ bíi lane bíi mẹ́fà tó yẹ pé lane ẹyọkan tó wà ń bẹ̀ wọ́n ti kọ́lé dé ẹnu títì accident dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á sọ fúnra wa tí ìjọba kan bá máa wá láti tún irú nǹkan bẹ́ẹ̀ ṣe àwọn kan máa fẹ̀yìn ọwọ́ nujú ẹnu nǹkan tí èmi ò kàn faramọ́ ni wípé kó máa wó ilé máwọn èèyàn lọ́wọ́ kó má pèsè ibòmíì tí wọ́n máa lọ kò ń ṣèjọba ẹyọ kan ni mò ń sọ generally wọ́n máa ní pé káwọn kan lọ wá CEO àwọn kan ti kọ́lé nígbà tí wọ́n mọ ọkọ tó ń jẹ́ CEO àbí kí ni wọ́n C of O jàre ẹ má bínú C of O àwọn kan ti kọ́lé nígbà tó mọ àwọn bàbá kan ò tiẹ̀ mọ̀ ọkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá kan ò tiẹ̀ mọ̀wé àwọn yẹn dẹ̀ ní bí àwọn àgbẹ̀ tó faraṣiko tó farasìn fún Nàìjíríà pàápàá tí Nàìjíríà fi jẹ́ giant of Africa pé kí wọ́n máa ṣe wọ́n bí ìjọba ex-governor of Ogun State governor Gbenga Daniel then bí wọ́n ṣe at least ẹni tó wọlé ńlá mọ́ lórí tí wọ́n lọ kọ́ ilé alámọ̀ tí ó máa ń tutù yẹn tó lọ kọ́ fún wọn níbi kan tó kó gbó wọn lọ nígbà yẹn ẹni tí good evening jàre friend Kẹ́hìndé Olúwadámilọ́lá you are welcome friend Ọ̀ṣunbíyì Saheed you are welcome friend Sunny mo fẹ́ wòye tí wọ́n mọ̀ UA ṣe kíláàsì ní ilé ẹ má bínú so tó jẹ́ wípé àwọn nǹkan tó dáa kí ni bó ni mo sọ̀rọ̀ dé now tó yẹ pé nígbà ìjọba wọn nígbà yẹn gbogbo ala máa ń sọ ibi tó bá dáa ni wọ́n máa fi hàn ẹ̀yìn gbogbo ojú títì gbogbo ibi tó yẹ kí mọ́tò gbà wọ́n ti kọ́lé sí bẹ̀rẹ̀ grand gan gba bòmí kọjá nígbà tó jẹ́ pé títì ló yẹ kó gbabẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìlú dẹ̀ ní C of O tó jẹ́ wípé ní ibi tí wọ́n ti ń gba ìwé ilẹ̀ wọ́n sọ fún wọn wípé ẹ lè kọ́lé síbẹ̀ at the end of the day nígbà tán kọ́lé síbẹ̀ tán wíwó ló padà já sí ìjọba Gbenga Daniel nígbà yẹn ẹni tó wọlé ńlá mọ́ lórí tó fún nílé alámọ̀ at least ó ṣàrí nǹkan borí òjò pa ẹrù ẹ̀ níta bó bá nílé ńlá tẹ́lẹ̀ tí apá rẹ̀ ò lè ka mọ́ ní àsìkò tí wọ́n wọlé yẹn ó ṣàṣírí nǹkan borí nígbà tó já tòrún ràn so kí wá ní àwa nígbà tí ọ̀rọ̀ stampede Ìbàdàn tó wá ṣẹlẹ̀ yìí tí ó jẹ́ wípé ibi tí àwọn fault yẹn tó hang sí pọ̀ ibi táwọn fault yẹn hang sí pọ̀ ó pọ̀ dáadáa ibi tán hang sí ó pọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé láti tẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà síwájú ni irú lọ́jọ́ yẹn tí àwọn èèyàn 5,000 bá dùnnú lọ sílé ní àsìkò ìjọba Seyi Makinde ní àsìkò ìjọba bàbá wa Tinubu ní àsìkò ìjọba ẹ̀gbọ́n wa Seyi Makinde governor Seyi Makinde president Tinubu ní àsìkò wọn nígbà tí wọ́n bá fẹ́ máa sọ́nà wá ní Oriyomi Queen Naomi fún wa ní nǹkan true Oriyomi àsìkò wo ni àsìkò ìjọba Tinubu àti Seyi Makinde ni orúkọ wọn máa hàn bẹ́ẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yẹn kọ́lọ́run kó tu gbogbo ẹbí tó ṣẹlẹ̀ sí nínú ṣùgbọ́n nígbà míì káwọn náà kàn máa ṣọ́ra kàn máa dáàbò bo ọmọ àti ara wọn ju ohun tá a fojú rí lọ torí orílẹ̀-èdè tó parun nínú ìṣẹ̀lẹ̀ yẹn sìn àlèlè bá mọ́ àwọn ọmọ ológo president wà nù wọn governor wà nù wọn olówó wà nù wọn olórin wà nù wọn so now ohun tí mo ń béèrè ni wípé nígbà tí ìjọba Seyi Makinde wá wó ilé ní gate nígbà tí kán tó wó ilé kán tó wó àwọn shops tó wà ní gate yẹn báwo ni ibẹ̀ yẹn ṣe rí ṣe ní pictures ibẹ̀ yẹn lọ́wọ́ nígbà yẹn tó wá fi di wípé ó yẹ kí Oriyomi Hamzat wá gbógun ti Seyi Makinde pé ṣọ́ọ̀pù tó fẹ́ wó ní géètì yẹn kò gbúdọ̀ wó o èyí tó fẹ́ wó ń gbági yẹn o kò gbúdọ̀ wó o nígbà tá à ń sọ wípé àwọn orí títì wa tó jẹ́ wípé kò sí system ibi tí àwọn títì wa dé tó ti ní plans tipẹ́tipẹ́ tí ẹnìkan kò sọ wípé má kọ́lé síbẹ̀ yẹn títì wa ń bẹ̀ tó yẹ pé at the end of the day tí wọ́n ní tí ìjọba ní láti tún ṣe mo dẹ̀ mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ àwọn ìjọba ká máa tún àwọn kọ́kọ́ ṣe wọn ò ṣe gan bó ṣe yẹ kán ṣe wọ́n sì ń pẹlẹ́gbẹ́ gbogbo tútù lanes ta níyì ọ̀pọ̀lọpọ̀ àwọn lanes yẹn express ni now ló yẹ kó jẹ́ bíi 6 lanes but wọ́n wò wípé ilé mélòó la fẹ́ wó àwọn kan máa fẹ̀yìn ọwọ́ nujú àwọn kan máa fi ẹ̀yìn ọwọ́ nujú wọ́n máàkì àwọn ilé lọ́dẹ òmu náà
wọ́n máàkì àwọn ilé ní ọdẹ òmu náà tẹ́nìkan ní pé kí ni ẹ̀yin lè sọ̀rọ̀ nínú ẹbí o ẹ lọ bájọba Ọ̀ṣun state o torí bí mo ní bó bá ti gbabẹ̀ lọ nìyẹn o bàbá ti tèmi bó ṣe mọ̀ látàyè UPN ni wọ́n ti ń dọ́gbọ̀n mí sẹ́yìn títí jẹ́ la máa ń sọ nígbà yẹn títí bá ti jẹ́ ilé ó ti jẹ́ ni títí àwa gbabẹ̀ kọjá mo sọ nígbà yẹn mo ní àìmọye accident ni màmá mi bu omi fún níwájú ilé wa ní iwájú AUD lọ síbi òkè tó bá wá lọ jẹ́ wípé nígbà tí wọ́n wó díẹ̀ lára ilé àbí anything ní òní jẹ́ kẹ́mi ṣòfò mọ́ tí wọ́n ní pé rárá dandan lá ṣé mọ́tò gan ò lè ṣubú gan kó da epo sí inú ilé ọ̀hún pàápàá kó jó gbogbo àwọn ènìyàn tó wà ńbẹ̀ dànù ewu tó máa wu wá kọ́lọ́run kó máa tu gbogbo àwọn ènìyàn tí àwọn àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń ṣe àkóbá fún kọ́lọ́run Olódùmarè máa bá mi tù wọ́n nínú ọ̀pọ̀ ti kú lóòótọ́ ọ̀pọ̀ ti kú ní tòótọ́ bí ìlú ò bá da àwọn kan fẹ̀yìn ọwọ́ nu jù. Now I'm now going back to wó ṣọ́ọ̀pù ní gate nígbà tó dẹ̀ wó ṣọ́ọ̀pù ní gate ńgbà yẹn wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ́ occupant ibẹ̀ náà àwọn náà ni wọ́n máa padà kọ́kọ́ fún kó tó di wípé àwọn new wọn ń wá. What do we want in Nigeria? Àwọn ìjọba wo ṣiṣẹ́ olórí kìíní kan ní gbogbo àwọn tó ń ṣèjọba wa bad leaders ní gbogbo wọn nígbà tẹ́lẹ̀ tó bá tún máa ṣe bá tún dé tó bá ti wá ṣe lè tó affect wa díẹ̀ we start insulting them we still start jeopardizing their efforts we will still start attacking them. Okay, ọjọ́ wo lórílẹ̀‐èdè Nàìjíríà wa look like overseas like abroad àbí ẹ̀yin bí àbá tiẹ̀ lọ sílùú òyìnbó wọ́n ṣà ń gbélé wọn jáde aṣá láwọn èèyàn lọ́n tó ń rin street tó ń bá wa sọ̀rọ̀ látòrí street aláwọn èèyàn tó ń fi gbogbo àdúgbò wọn hàn wá a rí bí gbogbo rẹ̀ bó ṣe set Nàìjíríà ò lè set bẹ́ẹ̀ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò bẹ́ẹ̀ lómi ìbára mọ́tò ń sìn orí títì ló máa páàkì sí ẹsẹ̀ ló máa fi rìn wọ agboolé kò set kò dẹ̀ lè set mọ́ àfi tí wọ́n bá tún wọlé lọ sínú agboolé wọn wá ní wọlé lọ sínú agboolé ṣùgbọ́n ọ̀nà wo ló lè gba inú agboolé jáde Ọlọ́run tẹ̀ ní jẹ́ kó gún ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn bòmíì wà tó jẹ́ wípé ọ̀nà ẹyọ kan péré ló wọ ọ̀dọ̀ wọn ọ̀nà ẹyọ kan péré ló jáde tó yẹ wípé tí wọ́n bá ti lè block ibẹ̀ yẹn no more escape ṣọ́ọ̀pù tí wọ́n wó ní géètì àti gbági ó yẹ padà lọ wò bó ṣe rí náà ṣé bẹ́ẹ̀ ṣe ń gba géètì jọ kọjá yẹn ṣé géètì ò fine tẹ́yìn náà bá wo bẹ̀ yẹn ẹ̀yin náà máa wà happy gan láti ya fọ́tò ní géètì nígbà tí ìjọba Ṣèyí Mákindé tán ẹ̀ṣẹ̀ dé tó bẹ̀rẹ̀ sí ní ju Christmas tree àwọn èèyàn fi ya fọ́tò lọ lọ́dún kejì wọ́n ra ṣe nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bú wọn ní gbogbo wa àwọn ló ti fi ṣe Christmas tree tán ṣé ẹ̀rí ṣe bí gbogbo nǹkan tó eléyìí tó wà ní àbúrò tó wà ní London tó wà ní overseas tó wà ní káàkiri ṣe bí ẹ̀ ń ṣíà ẹ̀ lórí àwọn pages yín ẹ̀ ń yà wọ́n ẹ̀ ń fi picture yín sí ẹ̀ fi ń decorate ara yín but when your own government try to do something to beautify the state or the country we still start attacking them. What do we want? Kí ni nǹkan tá a fẹ́ gangan? Tó bá dẹ̀ kó gbowó yẹn jẹ tí wọ́n bá fi ṣe nǹkan kan we will still complain. Nínú gbági eyewitness lèmi báyìí o nígbà tí wọ́n ń wọlé yẹn lọ́wọ́ ó affect èèyàn mi tí ò lè tajà fún bíi 2 weeks tára ń kan ó kó ọjà yẹn sí ṣọ́ọ̀pù ọmọ ẹ̀ so ọ̀dọ̀ ọmọ ẹ̀ ni ó kó aṣọ ẹ̀ tó ń tà sí ọmọ ẹ̀ náà ń ta títì ẹ̀ ó affect ẹlòmínà tí mo mọ̀ kó tó wó ṣọ́ọ̀pù ẹlòmíì tán ó ti fi hypertension parẹ́ ẹni tí hypertension wà lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí stress wà lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí olówó máa ń ní stress o because àìsinmi owó lé ní owó lọ́la náà ló ń jẹ́ kólówó náà ní stress bí àìní báwo la ṣe fẹ́ jẹ àṣefẹ́ bó ṣe máa ń jẹ́ stress tálákà àwọn olóṣèlú tẹ̀ ń wò yẹn wọn ò ní sinmi nǹkan ń bẹ lára wọn bọ̀ wọ́n rówó tọ́jú ara wọn so nígbà tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní kọ́ ibẹ̀ yẹn èmi gan sọ pé ṣé kí ní máa tóbi bó ṣe tóbi tẹ́lẹ̀ ṣá ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe tán nígbà tí wọ́n kó àwọn ṣọ́ọ̀bù yẹn tán àwọn tí wọ́n wó ṣọ́ọ̀bù wọn náà ni wọ́n gba ṣọ́ọ̀bù wọn padà gbogbo ń tà ń sọ yìí bóyá ó gba bí oṣù kan àbóṣù méjì àbóṣù kan àbọ̀ lọ́wọ́ wọn torí mi lè calculate duration yẹn ó yẹ wá lọ bẹ́ẹ̀ sì kẹ́ máa wo ṣọ́ọ̀bù tí Ṣèyí Mákindé wó nínú gbági 1 by 1 Ọlọ́run máa fún mi ní privilege lọ́jọ́ kan bó ṣe tọ̀rẹ́ mi ni màá ṣe live ó dùn mí wípé mi ò ṣe nígbà tó wà nínú eruku àwọn pípù yìí fúnra wọn ni wọ́n máa ń ta ìzilẹ̀ wọn tó bá ti gba ṣọ́ọ̀bù wọn ẹni tí ò bá lè ṣe àtòpákó síbẹ̀ ẹ̀yìn báyìí tẹ́ bá bọ́ sẹ́yìn báyìí ibẹ̀ lẹ́tì lọ́tọ̀
pé gbogbo ẹ̀yìn rádaràda igbó òórùn gbogbo ẹ̀ ló wà lẹ́yìn gbogbo àwọn shops tó wó yẹn ṣùgbọ́n ẹ lọ wò ń sìn mi confirm ilé gan bóyá wọ́n ti bá wọn ṣe toilet ìwọ gan ò ní lè bọ́ síbẹ̀ yẹn kó o sọ wípé o fẹ́ bọ́ sẹ́yìn shop yẹn o fẹ́ tọ̀ torí bí wọ́n ṣe wọ́n ti tiles everything ọ̀rẹ́ mi ò bẹ̀ṣùbẹ̀gbà ó lọ ra China light sínú shop ẹ̀ ni ṣọ́ọ̀pù ẹ̀ wá dàbí ti àwọn ìyá ìdúmọ̀ta yẹn àwọn ìyá tán lówó ní Ọ̀ṣọ́dì yẹn tó wẹ́ tẹ́ bá wọ ṣọ́ọ̀pù wọn báyìí ẹ ti máa kọ́kọ́ rí oríṣiríṣi iná tí ó máa tàn ṣọ́ọ̀pù àwọn Ìgbò tán ń taṣọ yẹn tó yẹ pé iná tó máa tàn sára àwọn aṣọ yẹn gan á ti beautify àwọn aṣọ yẹn mo ní wow ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ wó ṣọ́ọ̀pù yìí o ọ̀rẹ́ mi ń complain ṣùgbọ́n nígbà tí wọ́n wo tán ó di ilé ọba tó jó ẹwà ló bùkún ṣé ìyẹn ni Oríyọmí máa bú Ṣèyí Mákindé sí? Is that why Oriyomi wa become ọ̀tá ilẹ̀ Yorùbá? Àbí we just have to blog? A kàn ní láti sọ̀rọ̀ ní irú àsìkò yìí abiyamọ ni gbogbo wa ní irú àsìkò yìí ní ẹnìkan a máa send irú blog. Èmi ò ní kéèyàn máa hate mi o. Mo ti rí àwọn tó ń sọ wípé I hate this Ṣeun Adébóyè. Thank you. Olóòótọ́ kì í lẹ́ni irọ́ ni olóòótọ́ máa ń lẹ́ni ibi tẹ́ ẹ máa ń tẹ́ ní olóòótọ́ sí ni ò kí ń wuyì olóòótọ́ ṣe ní lẹ́ni ṣe bó olóòótọ́ ń sùn ṣùgbọ́n ibi tẹ́ ẹ máa tẹ́ ní olóòótọ́ sí kò kí ń wuyì ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń fi fluorescent àti tó máa ń fi ẹ̀kọ́ ṣe fluorescent tanná fún yín yẹn you will love them but the day of the truth is coming the moment of the truth is coming tẹ́ ẹ máa mọ òótọ́ yàtọ̀ sírọ́ tẹ̀dẹ̀ máa mọ irọ́ yàtọ̀ sóòótọ́ ṣe bí ní ilẹ̀ tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó lóòótọ́ ò bá kú àkìrántí tó ṣe bí akíkanjú ò bá kú àkírí bí akíkanjú bí ẹni rere ò bá lọ tán àkímọyì wọn ó dìgbà tí ìyàwó rere bá jáde kúrò lẹ́ẹ̀dì ọkọ tó bá fẹ́ pa mí ń kú kó tó mọ̀ pé ìyàwó àkọ́kọ́ yẹn ẹnu bó ṣe ń bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn kó tó mọ̀ wípé gold ni ó dìgbà tí ẹni tó lọ́kọ rẹ̀ bá sọkọ rẹ̀ nù tó bá bọ́ sọ́wọ́ luniluni tó dẹ̀ ń kówó fún kó tó mọ̀ pé ọkọ òun tí ò lówó lọ́wọ́ yẹn ọkọ ẹ̀ ní á wù láti padà wá tàbí láti mú ìyàwó yẹn padà but are difficult torí tébù àti yí ó ṣeé ṣe kí tébù ti yí kẹ́ni tó rò ní aláìní yẹn kó ti di èèyàn ńlá so kí ni nǹkan tá a fẹ́ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ nínú àwọn ìjọba yẹn jẹ́ ká fún wọn ní chance so Oriyomi á lọ máa bú Ṣèyí Mákindé nítorí pé ó fẹ́ beautify inú ọjà ẹ̀ Gbági market government market ni so ìjọba tó bá bọ́ síbẹ̀ tó bá rin inú Gbági káàkiri tó bá wò wípé no ọjà yìí ò beautify the largest city in the West Africa the largest city Ìbàdàn the largest city tó gba state pé ọjà yìí tí wọ́n dẹ̀ mọ̀ Ìbàdàn wọ́n mọ̀ Gbági dé abroad dé gbogbo ayé ni tẹ́ ẹ bá Google Gbági market máa jáde ni kan wá sọ wípé okay o Gbági market yẹn o kò buyì kún Ìbàdàn wọ́n wá ṣetán láti tún ṣe pírẹsẹ̀ntà kan wá jáde á lóun fẹ́ go against irú government ibẹ̀ sitting government do you know it's even against the ethic of our job to fight against the sitting government yeah we can only advise them we can't fight them we cannot fight them we can only advise them adema advice wọn a máa fi respect sí ìyẹn ò sọ pé ká má sọ nǹkan tó ń ṣe tí ò dáa bó o bá ti ń bú wọn ni wọ́n ní ó máa wá o ti ń sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ hate speech o kò ń ṣe Nàìjíríà nìkan torí ẹran ara tí Ọlọ́run dá yìí bákan náà ló ṣe dá gbogbo ẹ̀ yẹpẹ̀ ló fi mọ́ gbogbo wa kọ́lọ̀kọ́lọ̀ ló yàtọ̀ o àtàbádẹ̀ wò dáadáa àwa dúdú yìí dáa aláyàdá tí o bá ṣe ogun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà a nídìí láti travel lọ síbi kankan dúdú ń ṣiṣẹ́ náà a ní ọpọlọ a dẹ̀ ní ọpọlọ iṣẹ́ wọn gbogbo nǹkan tó fi ń jẹ gbogbo òjé gbogbo ibi tó ti ń travel yẹn dúdú náà dẹ̀ tó ti mú wọn wá tó ti tú gbogbo àwọn tó ń bá wọn ṣe ti tú gbogbo àwọn àṣírí yẹn fún wọn so what do we want a fẹ́ ìrọ̀rùn ibi ìrọ̀rùn yẹn a máa bàjẹ́ so ọ̀tá ilẹ̀ Yorùbá ni Oriyomi Hamzat nítorí pé gọ́vnà Ṣèyí Mákindé ṣiṣẹ́ tẹ́ èèyàn fún tẹ́ dìbò fún I know somebody will still be commenting pé ṣé torí pé ó ti fọ́gá ẹ̀ nípò tí ò bá fọ́gá mi nípò so torí pé wọ́n ẹlòmíì máa sọ mo ti bẹ́ẹ̀ sọ wọ́n á ti sọ wọ́n ti máa sọ àwọn tó máa support àwọn tí wọ́n rí Oriyomi bíi ọ̀tá ẹ wo nǹkan tí oníkálukú bá ní nínú
lórí kéèsì Oriyomi àti Naomi lọ́lọ́run fi máa ṣèdájọ́ ẹ̀ o. Ọlọ́run àfi tó bá jẹ́ pé àwọn fúnra wọn èrò ibi náà nílòkù tí kì í bá ṣe èrò ibi ni wọ́n ní no tó lódodo bá tiẹ̀ máa kú sípò ìkà kò ní jẹ́ lórí eléyìí tí gbogbo wa fojú rí. Tó lódodo bá dẹ̀ wá padà kú sípò ìkà Ọlọ́run bẹ̀ náà adákẹ́dájọ́ tí kì í fi ẹjọ́ ṣègbè tó yẹ pé tí adájọ́ ayé bá da tí ò bá dáadáa ó máa ń tún dá ní gbogbo ọ̀nà kan náà ni. Torí èmi ò mọ ẹ̀bi ẹni tó fẹ́ ṣe rere tí àwọn tí a fẹ́ ṣe rere fún tó bà gbogbo nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. Àwọn ò lè wà ọ́dàlì lọ́jọ́ ayé tiwa ni. Don't say because the multitude was large. Bí wọn ò ju 50 lọ ẹ sì máa pariwo. Ẹ sì máa pariwo pé akílódé náà farabalẹ̀ náà má tira yín. Bí wọn ò ju 50 lọ ẹ sì máa pariwo. Ẹ sì máa pariwo. Ẹ tí ìyá nǹkan fáwọn èèyàn rí ni. Ẹ tí ìdúró láti ẹ̀rù tí ẹ máa ń ba èmi ẹ̀rù máa ń ba èmi láti fún large. Mi tẹ̀lé face crowd láti bí n bá máa ṣe mo lè gé sí 20 ká fi 20 days ṣe kò kàn ní bọ́dún mọ́. Ẹ̀rù tí ẹ máa ń ba èmi láti sọ wípé ó yá o ẹ máa bọ̀ o ẹ wá gbà o because mo mọ nǹkan tó jẹ́. Bí mo bá announce lásán wípé a ṣe nǹkan fún àwọn èèyàn ni mo sọ o. Mi ì ní sọ pé kẹ́nì kankan pè mí mo kàn lè sọ pé ẹni tó bá fẹ́ bá wa help ẹni báyìí tó níṣòro tí gbogbo ọ̀sẹ̀ yẹn fi máa kọjá tí gbogbo oṣù yẹn fi máa kọjá ẹnikẹ́ni tó bá fẹ́ gbà nǹkan pè yín àwọn tó máa pè mí ní ọjọ́ kan wọ́n á máa lọ síbi 200 oríṣiríṣi bùkátà. Mo máa ń béèrè lọ́wọ́ ẹlòmíì pé bùkátà tẹ everybody ń gbé sí mi lórí yìí gan kéèyàn tiẹ̀ wò pé tó bá fẹ́ lọ gbé bùkátà yẹn sórí èèyàn ṣé ẹni yẹn lè gbé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yẹn ṣé ó lè gbé. Kẹ́nìkan sọ fún mi wípé olúwa pé òun olúwa ní pé kóun wá bá mi èmi ni màá fóun nílẹ̀. Yes now olúwa ní kán wá bá mi èmi ni màá fún wọn lẹ̀. Mo ní olúwa ti sọ fún yín pé èmi fún ara mi nílẹ̀ tó bíi 6. Ẹ dẹ̀ sọ fún olúwa wípé tó bá fẹ́ kí n fún yín lẹ̀ kó sẹ́ǹdì àwọn èèyàn tó bá fún mi lẹ̀ fún sí mi o. Tán bá dẹ̀ sẹ́ǹdì ẹyọ kan èmi ni n ó lò. So ó gbúdọ̀ provide ilẹ̀ bíi 2, 3, 4 ni mi ní fìgbàgbọ́ gbé nígbà mi ò ya wèrè. That is it. So what do we want? Tá bá rí nǹkan tó dáa tí ìjọba bá ṣe ẹ jẹ́ ká yìn wọ́n. Tó bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká sọ fún wọn wípé ilé kù díẹ̀ káàtó ẹ bá wa ṣe báyìí. Yeah. Tó bá kọ wípé ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ká fàdúrà tí. Tó bá kọ wípé ká rọ́jú ẹ jẹ́ arọ́jú ká jẹ́ kán mọ̀ wípé ara ni wá. Ṣùgbọ́n eléyìí tójú wa bá rí tó bá wà òkè gbogbo ìgbà tèmi bá ń kọjá bí gate yẹn tún ṣe fine yẹn bí gate yẹn ṣe fine yẹn ó kò jẹ́ pé mi ò ń like láti máa gbé face èèyàn jáde. Mo ti sáré yọ phone mi mo ti fẹ́ máa record mo ní this is not good let me just leave him. Bí ẹ ṣe ń kọjá ní gate tó fine tó ti ṣe traffic light tó ti set gbogbo àwọn ibi tó ti wó ibi kéékèèké yẹn gbogbo àwọn mọ́tò tó máa ń pààkì lẹ́gbẹ̀ẹ́ títì yẹn gbogbo ẹ̀ ní Governor Seyi Makinde ti camp wọ́n lé wọn kúrò náà wọ́n even ibi tó useless ní àárín tó yẹ pé àwọn ọlọ́jà àwọn kìíní níbi tí Governor Jimobi tó ti máa lọ sọ pé kọ́ máa seize ọjà àwọn èèyàn pé kọ́ máa kiri káàkiri mọ́ yẹn Governor Seyi Makinde camp ẹ̀ àwọn èèyàn tó bá ń lọ sí ọ̀nà jíjìn ọ̀sọ̀ mo rí gbogbo wọn bẹ̀ tán máa wà nínú bẹ̀ tí gbogbo wọn máa wà nínú bẹ̀ tí mọ́tò bá gbé ẹ láti anywhere wọ́n máa gbé ẹ dé inú park gate gangan kò ṣe pé wọ́n máa dá dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n á fẹ́ kọlu ẹni tó dúró àbẹ́ni tó ń kọjá lọ wọ́n máa gbé ẹ wọnú park yẹn gbogbo ibikíbi tó bá fẹ́ lọ Bódìjà ló fẹ́ lọ ni Ṣàngó ló fẹ́ lọ ni Bẹ̀rẹ̀ ló fẹ́ lọ ni bó o bá wọ inú bẹ̀ àwọn mọ́tò tó wá ń já èrò bó ṣe ń já èrò ni wàá máa wọlé àwọn èèyàn wọ́dẹ̀ ti máa kánjú ẹja sàn bí ẹ̀dẹ̀ mọ̀pọ̀ máa mú wọn so ìwọ náà máa ní sùúrù wọn á gbé ẹ wọlé bẹ́ẹ̀ ni wọ́n á gbé ẹ wọlé bẹ́ẹ̀ náà ní other side gbogbo ibi tó useless níwájú ibi ọ̀dọ̀ àwọn park gate yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ prison yard yẹn wọ́n ti fi gbogbo ẹgbẹ́ yẹn ṣé bí gbogbo àwọn ibi tẹ́ rò pọ̀ condemn náà nìyẹn táwọn èèyàn tó ń patẹ́ sí wọ́n ti fi gbogbo ẹgbẹ́ yẹn pátápátá tó bá ti ń gbé ẹ bọ̀ wọ́n nídìí láti kan ẹ lẹ́sẹ̀ inú ibẹ̀ yẹn ni taxi máa wọ̀ lọ wàá dẹ̀ sọ̀kalẹ̀ wàá fẹsẹ̀ rìn lọ síbi tó bá rìn bẹ́ẹ̀ náà ni tó bá ti bọ́ sí ọ̀nà sawmill ní àárín inú ibi tí àwọn ti gate wà yẹn tó yẹ pé tá bá wo níbi tí shop ayọ̀ ni mo fẹ́ kọ́kọ́ wà nígbà kan yẹn tẹ́ bá ti wọ inú ibẹ̀ níbẹ̀ ní taxi máa kò síbi tí taxi ti ń gbé ẹbọ ibẹ̀ ní taxi máa gbé ẹ wọ̀ lọ tó bá dẹ̀ fẹ́ wọ ẹni mọ́tò wá wọ inú ibẹ̀ yẹn lọ ṣé tẹ́ bá travel abroad ṣé ẹ kàn máa ń dúró ní anywhere láti kàn wọ mọ́tò ni ṣé bẹ́ẹ̀ náà lẹ gbé Obama níbi tó ti jókòó ní bus station tó ti ń dúró de bus ṣe bá a gbé. So why do we always rate the other countries and
when it comes to ours mo rẹ́ nìkan tó sọ pé the next life tọ́lọ́run bá máa dóhun pé láti jẹ́ Nigerian pé kóun kúkú jẹ́ ajá opinion ti tẹ̀ nìyẹn but àwọn ọmọ wa tí wọ́n wà lọ́hùn àwọn èèyàn wa tí wọ́n wà lọ́hùn náà wọ́n ń rọ́jú ni tí a bá rí ìjọba tó lè ṣe Nàìjíríà dáadáa káwọn ọmọ wa máa padà bọ̀ nílé kí ilé kára kó wá tù wọ́n bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín ẹ̀ẹ̀mẹ́wàá ni mo máa ń sọ wípé tí ẹni tó ń gbé ìlú òyìnbó bá sẹ́ǹdì 10,000 naira sí èmi mo máa appreciate ẹ̀ bí ìgbà téèyàn fún mi ní 1 million ni torí wọ́n ń rọ́jú save owó ni ibẹ̀ ni ẹni tó wà nílùú òyìnbó ló ti máa send ẹnìkan sì kí nílùú òyìnbó pírẹsẹ́ńtà kan ó díẹ̀ ọmọ Nàìjíríà pírẹsẹ́ńtà ó díẹ̀ ẹ má sọ pé mo ti fò kúrò níbi tí mo ti ń bọ̀ mo ti kúrò lórí yẹn nìyẹn mo ń sọ ìwà wa pírẹsẹ́ńtà kan ó díẹ̀ ó fún ẹni yẹn ní wòlíì ẹyin kó gbàdúrà fún kó ṣe gbá kó ṣàwo nígbà tí wòlíì iṣẹ́ ìṣòro tẹ́ni yẹn ní kò tí ì yanjú ó ti pretend pé òun sì kí ó ti ń send bill sí kí ẹni tó níṣòro tó bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé o lè nírànlọ́wọ́ tó lè ṣe fún láti ilé ó dẹ̀ tún fún yín ní owó ṣiṣẹ́ tó ṣe yẹn o tí ì ṣe nǹkan kan tí ì fún ní feedback o dẹ̀ ń send bill sí pé ara tiẹ̀ ò yá kó máa send owó ṣé òun ló tún máa fúùtù gbogbo bill nǹkan tó bá ṣẹlẹ̀ Nàìjíríà ó fẹ́ enslave ẹni tó wà nílùú òyìnbó nítorí pé ó níṣòro kékeré àwọn youth tó fẹ́ di olórí orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn what's wrong with us then nílùú òyìnbó tí wọ́n wà yẹn àwọn yẹn náà máa ń ṣe níṣe wípé ṣé ẹ mọ̀ pé máa ń sọ pé owó Èkó ló ń gbé owó Èkó kọ́ ló ń gbé owó ìlú òyìnbó ló ń gbé mọye tí wọ́n ń sọ fún ilé ni mọye tán ẹlòmíì máa san bíi 250,000 per month ẹni tó bá fẹ́ gbélé gidi a máa san millions of naira per month ni wọ́n gbà per year bó tẹ̀ jẹ́ pé àwọn máa ríṣẹ́ ṣe òyìnbó tí oníṣẹ́ náà wà lọ́wọ́ yẹn náà tó ń gbé homeless àwọn èèyàn ń gbé homeless àwọn èèyàn ń lọ sínú dustbin náà tó máa lọ sínú bin tí wọ́n máa wo àwọn remnants táwọn èèyàn ti dànù tí wọ́n máa kó láti jẹ ìyà ń jẹ àwọn èèyàn náà lọ́hùn yẹn náà kò ń ṣe gbogbo èèyàn náà ló ń wáṣẹ̀ àmọ́ àwọn èèyàn tá à ń introduce tá à ń gbàdúrà fún ní Nàìjíríà wípé kọ́lọ́run ṣe iṣẹ́ gidi fún wọn yes now àwọn tó ń kémòóra wà níbẹ̀ yẹn náà náà ìdùn wà níbẹ̀ náà náà àbí ò sí dùn bẹ̀ ìdùn wà láwọn ibìkan ibi tẹ́níkálùkù bá ń gbé òun ni kó mọ̀ bá a bímọ rí ayàgbé líle rí statement Gbénga Adébóyè ni bí a bá tiẹ̀ lọ lóyìnbó àwọn nígbà tiẹ̀ pẹ́ ń lóyìnbó a lọ kí wọ́n rí àsìgbọ́ ròyìn rí báwo tiẹ̀ lọ à ń gbọ́ ròyìn. So if we have a way of good government good governance tó lè ṣe tó lè beautify Nigeria in a way níbi tá a bá jẹ́ dé tó lè máa ṣe díẹ̀ bóyá gbà táwa náà bá ṣe ń dàgbà lọ yìí bóyá àwọn next generation wọ́n á lè wà proud of Nigeria you know bọ́mọmọ mi wálé next year tó bá ń bọ̀ ní àlòhùn wa eléyìí tó bá jẹ́ tìbílẹ̀ ló máa sọ wípé òun ń bọ̀ so that is why tó fi jẹ́ pé ní lè máa bú àwọn ìjọba akọ̀mọ́ máa ọ̀jù wọn ni pé bẹ́yìn ṣe ń lọ sọ́hun yẹn tẹ́ ló ń sinmi yẹn ẹ jẹ́ káwọn náà máa wá síbí báyìí láti wá sinmi ìrọ̀rùn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò dẹ̀ kí ń ṣe tax àti ẹ̀kọ́kọ́ máa kọ́kọ́ economy wọ́n kọ́kọ́ máa stable náà àwọn èèyàn àti ẹ̀kọ́kọ́ jẹun yó náà ọkàn èèyàn àti ẹ̀kọ́kọ́ balẹ̀ náà nǹkan wọn lọ́hùn náà ó kàn jẹ́ wípé àwa níbi tí inú wa budé níbi tí inú ti wá budé àwa ń kó owó Nàìjíríà lọ sọ́hun ni owó tí wọ́n ń pa lọ́hùn àwọn ò ní fẹ́ jẹ́ kó jáde that is why tó fi jẹ́ pé atẹ́gùn tẹ́ mí símú gan tá mí símú lọ́fẹ̀ẹ́ yìí wọ́n fẹ́ lè gbowó rẹ̀ owó kí ni wọ́n san bó páàkì mọ́tò wá sanwó bó ra lé mortgage bó bá san mortgage tán wá ṣì máa san tax lórí ẹ̀ bó bá ń pawó owó lé oṣooṣù lọ́dọọdún ni àyà tiwa máa ń ga ní Nàìjíríà pé àìwọ Ọlọ́run October ti fẹ́ dé November mò ń sanwó November ti fẹ́ jó tán December mò ń sanwó oṣooṣù láyà tí wọ́n máa ń ga tọkọ àtìyàwó máa wà nínú ilé tí wọ́n ní lè rí ara wọn fún odidi bí oṣù kan àfi tán bá jọ tí bóyá wọ́n jọ gba off àbí leave tó bá lọ bọ́ sásìkò kan náà tó yẹ pé ọkọ máa gbé ọmọ pàdé ìyàwó níta ìyàwó ń bọ̀ níbi iṣẹ́ bó ṣe ń gbé trọ́lì ọmọ tó ń gbé tìyàwó tíyàwó ń wọlé lọkọ náà sáré lọ tó bá tọkọ náà bá ń bọ̀ ìyàwó náà àti trọ́lì ọmọ á tún gbé pàdé wọn you understand níbi tí wọ́n ti máa lọ sí church tí wọ́n ní lè jẹ nǹkan tó lọ síbi iṣẹ́ tóyìnbó bá fún ẹ ní $10 wọ́n máa ń wò bí ìgbà tán fún ẹ ní $1 million àwa láwọ́ gan o aláwọ́ gan dúdú láwọ́ gan ṣáwọn máa ń fúnyàn lówó anyhow ṣáwọn máa ń ṣe ogun nǹkan anyhow aládá à ń ṣiṣẹ́ agúdù èèyàn ni wá
èèyàn ni wá ìwà wa da ohun tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa di kanra òun nìyà tá à ń jẹ lórílẹ̀‐èdè wa so tá a bá wá rí ẹni tó máa ṣe tára máa tù wá ẹ má kàn jẹ́ ká kàn máa jáde fúnra wa anyhow so Oriyomi ò kì í ṣe ọ̀tá ilẹ̀ Yorùbá o kò ń ṣọ̀tá ilẹ̀ Yorùbá kò dẹ̀ lè ṣọ̀tá ilẹ̀ Yorùbá tá a bá dẹ̀ máa wú yẹn jáde ẹ tiẹ̀ jẹ́ kí gbogbo wàhálà ìṣòre dìkàyè ẹjọ́ kúrò ńlẹ̀ wáì tí à ń ṣe níṣe wípé ó yá ẹ máa bá wa gbé lọ tá a bá ṣera wa gan tá a bá lè dáríjìra wa a jẹ́ pé àwa gan àyẹ lẹ́ni tó máa sọ fún Ọlọ́run wípé Olúwa nǹkan tí mo fẹ́ lélẹ́yìí téèyàn bá ṣẹ̀ ẹ́ tó yẹ pé ẹni tó ṣẹ̀ ẹ́ yẹn ó gbúdọ̀ kú ni àyẹ ni ẹni tí ó ń sọ wípé Olúwa nǹkan èmi máa ń gba àdúrà kan mi ò ní tẹ́ pẹpẹ àdúrà lẹ́ẹ̀kí ń kórúkọ èèyàn sílẹ̀ pé ẹni yìí ọ̀tá mi ni kúkú ẹni yìí ohun tí máa kàn sọ ni wípé ẹnikẹ́ni má jẹ́ ń kólẹ̀ bí mo ṣe máa ń kólẹ̀ tó bá nawọ́ ibi sí mi kọ́lọ́run ó dàbí èlé lórí so tó bá para rẹ̀ a jẹ́ pé èmi kọ́ ló pa á o ọ̀tá mi ló para rẹ̀ èmi kọ́ ló pa á o ọ̀tá mi ló para rẹ̀ níbi tó gbé ń rojọ́ kiri ilẹ̀ mi mímọ́ ti pa iṣẹ́ ọwọ́ ọ̀tá mi ni ó pa ọ̀tá mi èmi kọ́ ni máa sọ wípé ẹni yìí gbúdọ̀ kú àbí tí máa fò tẹ́lẹ̀ pé ẹ ṣe báyìí láyé ẹlẹ́dàá mi ò ní jẹ́ ń rí mi ò ní yaró débi wípé kí n ṣèkà fún yàn nílé ayé mi so bó ṣe yẹ kí gbogbo wa máa ronú nìyẹn sórí ẹni tó bá ṣèkà fún ẹ tó rí ṣe abẹni tó hate ẹ tọ́lọ́run fi ilẹ̀ Ọlọ́run ní nǹkan kan tó fẹ́ fi ṣe ni that hatred that wickedness might elevate you to to a higher level tí wọ́gùn ronú eléyìí tó ṣẹlẹ̀ sí Naomi àti Oriyomi Hamzat yìí lágbára Ọlọ́run Olódùmarè fún ògo sí fún ìgbéga ayé wọn ni bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ lágbára Ọlọ́run Olódùmarè iṣẹ́ yín tẹ́ ti wà pẹ̀lú mi. God bless you. Ó dìgbà tó Oriyomi Hamzat bá jáde kí n tó padà lẹ́yìn rẹ̀ Ọlọ́run dẹ̀ máa jẹ́ kó jáde lágbára Ọlọ́run tó bá ti wá jáde tán mo tún padà dúró sórí ọwọ́ mi but this one a máa dúró tì Ọlọ́run dẹ̀ máa dúró tì gbogbo ẹ̀yin tẹ́ dúró tì pátápátá lọ́lọ́run máa dúró tì gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ kó lọ sẹ́wọ̀n náà Ọlọ́run ní jẹ́ kẹ́ ríro ẹ̀. So thank you friend Sanmi Uba Mercy, friend Soshunbiye Saheed, thank you, good evening. Friend Kehinde Olúwadámilọ́lá ṣé Dámilọ́lá ni àbí Dámiláre. Friend unique mo like orúkọ yẹn. Friend Ṣaléwá ẹ má bínú Friend Ṣaléwá ẹ ti mọ̀ pé yín mò ń bá wí. Okay, Friend Ṣaléwá Adékúnlé, Friend Kẹ́mi Ọlọ́jẹ̀dé, Friend Múyìwá Adédayọ̀, Friend Bọ́lá Blessing, good evening, thank you. Friend Kehinde Olúwadámiláre, okay. Friend Bọ́lá Blessing, Friend Kẹ́mi Ọlọ́jẹ̀dé bó ti sọ lẹ́ẹ̀kan. Friend Fáṣakin Fáṣakin ó tún ti lọ Fáṣakin Fúnkẹ́ mi tún ti lọ mọ́ lọ Friend Kẹ́mi Kẹ́mi Ọlọ́jẹ̀dé ṣe wá ń wá báyìí ó wá ní kílẹ̀ lò wá o kílẹ̀ lò wá ẹ tún lo nǹkan wá bá mi online ṣọ́wọ́ ni àbí sáwọn rí mi ṣáṣá màá tún rí gbogbo yín lẹ́ẹ̀mí. Friend Múyìwá Adédayọ̀ ṣé mo ti sọ lẹ́ẹ̀kan okay ẹ wò tí ò bá ṣe má bínú. Friend Ṣẹ́gun James, Friend Ògúnbànwò mo dúpẹ́, Friend Táíwò Rashid Fẹ́mi, Prince Adé, Friend Esther Ọlájire, Friend Ọmọlọ́lá Ọmọlẹ́wà, Friend Ajíbọ́lá Fáṣọlá, Friend Miriam Adépéjú, Friend Samuel Joshua, Virgin Scammer, hello love, àwọn ọmọ mi ń kọ́. Nigeria is good, it's just that it's cow does not know the usefulness. Àmọ́ usefulness in Nigeria o Ọlọ́run àmọ́ usefulness wàláhì àmọ́ usefulness nǹkan tá a ní ní Nigeria Ọlọ́run ń gbọ́ àmọ́ ìtumọ̀ ẹ̀ o torí Ọlọ́run Nigeria ò jọ wá lójú rárá. Nigeria dá wẹ́dà wa ló dáa jù. Àwọn kan ni wọ́n wà níbì kan tó yẹ pé fún bí oṣù mẹ́fà sunlight ni oṣù mẹ́fà mi òru ni sunlight yẹn wọ́n máa enjoy ẹ̀ ṣọ́ máa enjoy òru fún bí odidi oṣù mẹ́fà bí oṣù mẹ́ta àwọn kan wà òtútù lásán ni
òtútù tọ̀dọ̀ àwọn vigilance scammer òtútù tán wà ń sìn báyìí ìta tó wà nínú ilé kò ká òtútù tó wà nínú ilé ìta lèmi wà yìí ìta mo wà tí mo yán ṣọdà nínú ìjẹ́ rójú mi tí mo tún yán ṣọdà nù mọ̀mọ́ bọ̀ nílé friend Oṣẹ́wà olúwa ó ti lọ olúwa Bùkọ́lá mi àbí ṣé mo rí ó ń lọ ni o friend Kadija Ọlárẹ̀wájú ẹ wò mo máa acknowledge everybody tí mo bá ti ń kà wọ́n even bí mi ìbá sọ nǹkan kan lórí àwọn messages yín mò ń kà ó I read every damn messages Khalifa mo rí Khalifa kan sìn okay Kadija àti Ọlárẹ̀wájú friend ọmọlúlú ọmọlẹ́wà Princess Adé ẹ ṣé everybody ẹ ṣé ẹjọ ẹ̀yin tí mi bá friend Ajíbọ́lá Fáṣọlá ẹ̀yin tí mi bá dárúkọ yín ẹ má bínú òkè òkun kọjá àbínú wá Nigeria will be better àmín ẹ ṣáà máa gbàdúrà fún Nigeria the Lord is their strength in Jesus name amen ẹ ṣé o God bless you lẹ́ẹ̀kan sí ẹ wò Yesabod ẹ ṣé o Ọlọ́run á dúró tì yín o ṣe ti gbọ́ ẹ ṣáà máa fi àwọn tó bá ti já antagonist Oriyomi sílẹ̀ má yẹ kí a máa bára wa jà kó má bàa di yankanyankan you are saying the truth thank you it is well o ẹ ṣé o thank you so much mo kàn ní kí n appreciate yín ni ó dàárọ̀ o lágbára Ọlọ́run àwa náà à ní rí wàhálà à ní ṣorí dìbì mo dẹ̀ gbàdúrà fún ìṣẹ̀dá Oriyomi Hamzat àti Queen Naomi lágbára Ọlọ́run ara máa tù wọ́n bó ti wulẹ̀ kí wọ́n máa káwọn èèyàn tí wọ́n ti ń wò pé bóyá Ọlọ́run fi àwọn èèyàn kan tì wọ́n tó jẹ́ bí aláàánú tíyà òfin ní jẹ wọ́n bó ti wulẹ̀ kó rí ẹ̀wọ̀n òjọlé detention òjọlé àgọ́ ọlọ́pàá òjọlé kódà àhámọ́ àwọn agbénipa kò síbi kankan tó jọlé wọn bá fìyàn sínú mansion kan máa fúnyàn lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó rà máa ń rí nínú fíìmù kò jọlé lágbára Ọlọ́run á dá yín padà sáàyè yín ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn past Nigerian presidents gan náà ti jù wọ́n sí gbàgàrí nítorí ògo ni àṣé nítorí ògo ni o ṣebí nítorí ògo ni ohun tójú ológo bá ń rí o àní nítorí ògo ni ó dàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi God bless you Ọlọ́run á máa bá mi bùkún yín o iná ò ní táwọ̀ yín ó dàárọ̀ ẹ ṣé. Thank you so much. I love you. I love my friends. I love my friends. And my friends know that I love them. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kórìíra mi, Ọlọ́run lẹ kórìíra o. My name is Makinde Ati. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.